ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي نبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí, ọba náà lọ́ba tí a dúpẹ́ fún. Ó tún wá ṣe wá ní ahlu sunna wal jama'a, àwọn tí ń tẹ̀lé sunna òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam. Àwọn jama'a àwọn náà làwọn sọ̀hábà. Ọ̀pàbẹ̀lẹ̀ Allah subhanahu wa ta'ala kọ́lọ̀ wọn sàfihàn wá náà lè pàpà wọn. A kí àwọn ìmáàmù wa ní ààyè yìí àti àwọn alhaji wa àti ọlọ́run wa tí ó ń lò wọ́n fún iṣẹ́ dáadáa àti gbogbo àwọn jàmáà lọ́kùnrin lóbìnrin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. jalbabu almar'ati almuslimati wa faradiyatuhu wa fawaiduhu. Abẹ́ gbé ọ̀kan yẹ̀wò nínú ìjọsìn náà fi sọ wọn lọ. Gbogbo àwọn àlùfáàsì ni wọ́n ti jẹ́ wa pé al-ibadatu ẹ̀rí ẹ̀sìn ismun jami'un li kulli ma yuhibbuhu Allah. Gbogbo tí Ọlọ́run bá ti fẹ́ wa yarda tó yọ́nú sí pé a máa ṣe òun ni wọ́n pè ní ìbádà. من الأقوال ويانا ورطا من صوجا لنميو والأعمال أبا شيء متى شيء الظاهرة يتوها سوى بمبه تاري أن يتاني إلسين لي والباطنة يتوها لنه وطا بن سلون هو تلك أوليما أفلون وبا أتنتنسي ومن العبادات الظاهرة nínú àwọn ìjọsìn yìí tá a máa rí tá a bá ti rí lára àyàn á gbọ́dọ̀ ń gbọ́ pé ń ṣe lọ́hùn, tá a bá ti rí á gbà pé ń ṣe lọ́hùn. Òun náà ni irtida'u al-mar'ati al-muslima jalbaba rasulillahi sallallahu alaihi wasallam. Kárí obìnrin ó lo jalbaba. Tẹ́ ẹ bá ti rí obìnrin tó wá tó wá lo jalbaba, jalbaba tó lóhùn ó ti kú ní aṣọ lásán. Ẹlòmíín náà tó náà jẹ́ mùsùlùmí ó lè daṣọ borí, ó lè daṣọ bọ́lá borí, àbáṣọ bẹ́ṣíìtì rẹ̀ kọ́ máa lọ kójú obìnrin tí ọ̀gá jẹ́ mùsùlùmí etí ń ṣe nì lọ́dọ̀ tiẹ̀ kìí ṣẹ̀sìn lọ́dọ̀ tiwa ẹ̀sìn. Tọ́lọ̀ ti ṣàlàyé lọ́pọ̀lọpọ̀ ọ̀nà tí fi ń sọ fún wa pé bóun ṣe rán Jìbìrìlù sáwọn ọkùnrin kó jíṣẹ́ fún wọn ká ṣe lọ́hùn lọ́lọ́run rán Jìbìrìlù sáwọn obìnrin náà káwọn náà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Akramaha Allah ta'ala ọlọ́pàá obìnrin ilé wọn a máa jẹ obìnrin mọ́ ogún tẹ́lẹ̀ ni. Nígbà ìsìlámù dé, ìsìlámù sọ fún gbogbo ayé pé ẹ má jẹ obìnrin mọ́ ogún mọ́ o, ẹ máa fún òun náà lógún ni. Nínú àwọn tí wọ́n fi yẹ̀yẹ́ obìnrin kí ìsìlámù tó dé, òun náà ni kí wọ́n fi obìnrin lẹ̀ kó máa rìn ní òhò. Nígbà ìsìlámù dé, ìsìlámù ló yé wa pé obìnrin o lọ́dọ̀ Ọlọ́run ẹni àpọ́nlé ni, torí ẹni tó ń da òun náà lọ́lọ́ ìtọ́lọ́hún sì dá Ọlọ́run pọ́nlé, bẹ́ẹ̀ ọ̀bá wa pọ́n tọ́lọ́hún pọ́nlé èyí wọ́n tọ́hún sì kàbùkù. Obìnrin tóun náà pọ́n rẹ̀ lé lẹ́yìn ìgbà tọ́lọ́hún ti pọ́nlé, àbùkù náà padà gbẹ̀yìn ọ̀rẹ́. Ọlọ́run pọ́n wọn lé, ó ní kí wọ́n máa yọ zàká káwọn náà máa dówó ní. Nínú tọ́lọ́hún fi pọ́n àwọn obìnrin lé, òun lè dá abẹ́ gbéyàwó débẹ̀ lẹ́yìn kọ́lọ́ ọmọ ṣàdarí àwọn wa lọ síbi tọ́lọ̀ ọba fẹ́. Ẹ̀yin ọmọ ya wa nílé ẹ̀sìn wa ẹ̀ rí ìjáàbù òun náà ni wọ́n dàgbé ní jẹ̀dbáàbù. Ìjáàbù ni
aṣọ tó bẹ̀rẹ̀ tó fi po ọ̀ṣọ́ tọ́lọ̀ ṣe sí la. nígbà míì sì ní èèyàn wà nínú ilé kọjá pé obìnrin ò ní borí kò ní wọṣọ jẹ̀lbáàbù yóò wà nínú aṣọ títí tọkọ rẹ̀ lọ́rùn àbí kọ́ wà ní kíchìn ara ògiri nígbà ara ògiri ti bọ̀ òun ó lè bọ́jà jẹ̀lbáàbù lẹ̀ ara ògiri yóò wá dúró níkẹ́ yóò wá dúró nípò ìjà o. ọlọ́run fún àwọn èèyàn lẹ́sìn tí wọ́n sọ pé ẹni bá ti ní òun fẹ́ háyàwó ẹ̀ lẹ́hà ipe kọ́ wà nulẹ̀ ìtumọ̀ ẹni pé dé pa mọ́jáde má ọdọọjọ́ kú wọ́n kì í bí wọ́n kì í ara wọ́n fi ń ba ìjáàbù jẹ́ ni ọlọ́run kan lọ́sọ̀ ọ́nù kọ́ra ni pé wọ́n kọ́ nìyà ẹjọ́ kó lé ó tó wáyé wà látàbà ọ̀rọ̀ jìnnà tábà lóde àdìjá ìlẹ̀yà kó dà tẹ́ẹ̀bà jáde ẹ má jáde ní jáde tàdá ìmọ̀ kan adékọ́lọ́ wà láwùjọ sí kí wọ́n jáde ẹ̀yọ́ máa yà wá nínú ẹ̀sìn wa ẹ̀rí ìtàbábò òun ní máa níyì o ìtàbábò ìmọ̀ mùsùlùmí bẹ́ẹ̀ bá ní mọ́tò tó páàkì ẹ̀ka lẹ̀ tí ò fi aṣọ bò ó kí lóòrùn ó fi ṣe yọ sani yọ lani ẹni bá sì ní owó tó gbé síwájú ìta ó sì tilẹ̀ fún ó lè sùn 1.2 jàmá mùsùlùmí wọ́n bá gbé sí onídìí kan wọn kò dààmú ẹni tó ní pọ́pátì ilé tó sílẹ̀kùn lẹ̀ táwọn ìbá wọlé tí wọ́n gbé tí wọ́n jẹ̀bi torí kò tilẹ̀ ẹni ní obìnrin tí ọ̀dà jàlíbá bò la ó ti pàǹtẹ̀tẹ̀ rẹ̀ ó ti gbé sí níta mẹ́ta ibi gbogbo ìdí èṣù báyìí lára tóbi dá. Allah subhanahu wa ta'ala tó dá obìnrin láti rí ìkànnà rẹ̀ dé ìrọ̀rẹ́ rí ẹ̀ ọlọ́run dá ọ yàtọ̀ sí àwọn kan bọ́wọ́ ti délé wọ́n gbéyàwó rẹ̀ kẹ́lẹ́ lòwúlẹ̀ kọ́ wá gbogbo tọ́lọ̀ dására rẹ̀ kó orí tọ́lọ̀ dására tiẹ̀ ó rí i pé ọ yàtọ̀ síra wọn lẹ́yìn ìgbà tó yàtọ̀ tán ọlọ́run tó wá fi káyé ọ máa wá ẹ máa wá ní tọkùnrin ọdún kan obìnrin wọn máa wá ọlọ́run fi ẹ máa wá wọn ní ó fi sàpọ́nlé wọn nítorí kálí bàbá kẹ́ wọn. kí ẹ tó ń mi èyí díẹ̀ lẹ́wọ̀n pé wọ́n ní wọ́kọ̀ èyí tí wọ́n yàwó ní ọ̀pọ̀ jù. aláàtọ̀ wá dá nǹkan ó sì máa tó ń dá bẹ́ẹ̀ òun náà lọ́wọ́ aṣọ náà lè Kùránì pé a'udhu billahi minash shaitanir rajim. Ya bani Adam ọlọ́run bá ní èèyàn ọmọ Ànábì Adam kọ́lọ́ ọlọ́run ò pé mùsùlùmí nìkan. Qad anzalna alaykum libasa èyí ọlọ́run ti sọ aṣọ kalẹ̀ fún yín ìtumọ̀ ẹ̀ ni pé àwa la dáṣọ ìtọ́ dáṣọ òkè láti sọ kalẹ̀. Ìwárí sawatikum warisha àwọn ọlọ́run ọba aṣọ kalẹ̀ kẹ́ fi bo ìtaàdá kẹ́ fi bo òhò yín wọ́n lè bá aṣọ taqwa rí aṣọ ọ̀bẹ̀rù ọlọ́run dhalika khayr ọlọ́run lè tọ́ dànù dhalika min ayatillah nínú àmì ọlọ́run ni o aṣọ ni nínú gíní nínú àmì ọlọ́run lérí ilẹ̀ ni o tẹ́ ìbára mi ọlọ́run tí ọba mọ̀ ọ́n mi ọlọ́run tí ọba kọ́gbọ́n mbẹ́ tẹ́ ìbára mi ọlọ́run ọba tí ọba gbìyànjú bí ó ṣe ńlá káyì láti pé kí ọlọ́run gbà lérò tó fi pè lámì bí ọba rẹ̀ ní tó lè jẹ̀lú báàbò tí ń bọ̀ àtẹni tí ò lè jẹ̀lú báàbò wọ́n náà mọ̀ fura pé àmì ọlọ́run níbọ̀ kò sí wọ́n náà kò sí wọ́n náà ẹ̀yin ẹ̀rọ mi ni ẹ̀gbọ́n àtàbúrò wọ́n jọ ń lọ ẹ̀gbọ́n wọ ṣòkòtò àbúrò wo jẹ̀lbáàbù àwọn kọ̀dọ́kítọ̀ fọwọ́ gbá ẹ̀gbọ́n láti ìbàdí wọ́n ti fọwọ́ gbé sínú mọ́tò kọ̀dọ́kítọ̀ wọn sọ fún dírẹ́fà pé ẹ̀tẹ̀ mọ́lẹ̀ o alájàmbọ̀ la ilaha illallah ayatillah àmìní àmọ́ àmì ọlọ́run gbogbo yẹn kí máa ronú sí la'allakum yadhakkarun ọlọ́run ní táwọn yẹn bá ń ronú
tí wọ́n sì ní ọpọlọ náà fẹ́ ronú àwọn náà rí i pé kéèyàn daṣọ bora ibẹ̀ ni àmì Ọlọ́run wà, ibẹ̀ náà ni gbígbàdúrà wà, ibẹ̀ ni oríire ayé àtọ̀rọ̀ kìámà wà. Al-Mustafa sallallahu alaihi wasallam ayat tí mo kà yìí ayat ní Suratul A'raf ayat 26. Anabi sallallahu alaihi wasallam anabi ni ma taraktu ba'di fitna adarra 'ala ar-rijali min an-nisa. Wàhálà tí ó ṣẹlẹ̀ nígbà máa lọ tán wàhálà tó pọ̀ ní tí ó máa bá àwọn ọkùnrin àmọ́ eléyìí wàhálà tí ó máa bá wọn tí ò sírú ẹ̀ ọ̀gá wàhálà àkọ́kọ́ wàhálà tí ó máa bá wọn òun náà ni wàhálà tí wọ́n máa rí tí wọ́n sì máa kàn lára àwọn obìnrin. Àwọn tó ti sàgbákò ń tàn sọ yìí wọ́n máa rí pé bá a nàbì ṣe wíwọ́n bẹ́ẹ̀ náà lórí látara àyùmọ̀ gánṣẹ́ gbóbin lò. Daruratu fahmi al-jalbab àwọn afáwa wọ́n ní kóbìnrin ọ̀dà sọ́búra kìí ṣe ìborí òun kò sí ti jẹ́ borí náà sí ọ. Ìdí ń jẹ́ ìborí òun náà ni bóbá bá wà nulẹ̀ o lè wé skáàfù o lè ṣí nílẹ̀ gàtẹ́lẹ̀ o lè dé wílà. Àwọn tó bá máa jáde síta akọ́ni jáde ọ̀dọ́ lè ra ọmọ ni ọ̀ lè ra mangi ni ọ̀ lè ra káàdì ni ọ̀ bọ́ bá ti dáṣẹ̀ jáde jáde báwo Ọlọ́run ti dọ̀ra yẹn lérí rẹ̀ kó ṣe kíni kó gbé ìwọ̀n tó jáde. Àwọn àlùfáà wọn ní kí ló dé tí jáde báwo tó dọ̀ra yẹn wọn lọ́la kọ̀ọ̀kan ni pé ọ̀pọ̀ àwọn ọmọ wa lóbìnrin àtàwọn ìyá wa lóbìnrin àtàwọn àǹtí wa wọ́n ti gbà tán jẹ́ ìtìrárò bìnnìmọ̀dàníyà tó òròbíyà al-Amẹ́ríkíyà. Fáírọ́ọ̀sì tí àwọn Europe tí wọ́n fọ́n sáyé àrùn Amẹ́ríkà tí ń kó káàkiri tí sì ń fi kálukú bọ̀ bẹ̀. Ibẹ̀ báwa ṣe dà ẹ̀yin náà ṣe kíni ẹ̀yin náà dà bẹ́ẹ̀. Wọ́n ní àrùn yìí ti ń ṣẹ́ sáwọn ọmọ wa la yìí ti ń ṣẹ́ sáwọn ìyàwó wa la àrùn yìí ti ń ṣẹ́ sí àwọn àǹtí wàhálà látara àwùjọ táwọn wọ́n gbọ́ ọ̀nà tẹlifíṣàn wọ́n gbọ́ ọ̀nà bẹ̀ wọlé wọ́n gbọ́ ọ̀nà sátáláìtì wọlé wọ́n gbọ́ ọ̀nà à ń ṣiṣẹ́ ìjọba àbá ń ṣiṣẹ́ kọ́ńpìnì ikú wọ̀tọ́ ọba ti darapọ̀ mọ́ wa ìròyìn iṣẹ́ tà ń ṣe yìí láti Amẹ́ríkà ló ti wá máa ń ṣe múra láti Amẹ́ríkà náà lọ́mọ múra láì ṣe bẹ́ẹ̀ kó o gbé sàtífíkẹ́tì lọ́kọ́ máa lọ. ayámáyá mi nínú àwọn ìnira tí ń bẹ fún kéèyàn máa ṣi ara lẹ̀ lóbìnrin alákọ̀ọ́kọ́ ò ní pé Ọlọ́run ti pàṣẹ nínú Quran ẹ̀gbọ́n Ọlọ́run pàṣẹ nínú Quran pé kóbìnrin ọ máa lo jẹ̀lbáb obìnrin wa ló ń lò ẹni bá ṣe irú ẹ̀ ayé tí ń gbé yìí náà kò ní gbé gbádùn nítorí yúnífọ́ọ̀mù bí iṣẹ́ yín àti skul yín ọmọ student tí ó bá lo yúnífọ́ọ̀mù skul ọ̀gbádùn ẹni tí ó bá lo ọlọ́pàá tí ó bá wọṣọ jàmá mùsùlùmí kọ̀sọ́kọ́tọ́ fẹ́ dá lórí ní ọ̀nà ọ̀gá rẹ̀ sọ́jà tó bá lọ́wọ́ wọṣọ wàhálà ti dé balẹ̀ lọ́sẹ̀ ọmọ skul tó bá lọ́wọ́ wọ yúnífọ́ọ̀mù wàhálà ti bá lásìmọ̀ tó bá lọ́wọ́ wọṣọ wàhálà ti bá obìnrin tó bá lọ́wọ́ lo jàlibáàbù jáde wàhálà ti bá nítorí pé yúnífọ́ọ̀mù àwọn ẹ̀dá làwọn ẹ̀ aláwa design yúnífọ́ọ̀mù ti tiẹ̀ ipe bẹ́ẹ̀ mi ọlọ́ọ̀sẹ̀ fẹ́ kéèyàn obìnrin tí mo dá nítorí tí mo dá sára yín tẹ́yìn mọ̀ bó ṣe tóbi tó ọlọ́run sọ yìí náà lè ní àṣà púpọ̀ ṣàwádìí nínú ẹ̀dẹ́sà ọlọ́run láwọn la parí ẹ̀ ipe káwọn ọkùnrin ká máa nífẹ̀ẹ́ àwọn obìnrin ká kà máa nífẹ̀ẹ́ wọn òṣòbìnrin tí ó bora ìbora tó bò náà ni òní kí wọ́n rí tọ́lọ̀ ń dá sáré tí wọ́n bá ti ní tọ́lọ̀ ń dá pọ̀ ní nífẹ̀ẹ́ àwọn ilé ti bọ́ lọ́wọ́ ṣetán ẹ rí obìnrin tí òpó tọ́lọ̀ ní òpó kọ̀sọ́kọ́tọ́ fẹ́ dá tí òfin ní bí ìfẹ́ ìtọ́wà lára rẹ̀ sára àwọn tí wọ́n wò ó ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọ́n ti sọnù
yóò tún máa kí pé má pẹ́ o ẹ̀sìn ti bàjẹ́ máa lọ́wọ́ ọwọ́ ilé ìyàwó rẹ̀ wá wà kára ọwọ́ jáde bẹ́ẹ̀ sẹ́nu pé kọ̀wé ṣòkòtò ẹ̀sìn ti bàjẹ́ mọ́tò ọlọ́ nígbà bá débi àti sàlàyé kí ni jàdùbá àbùtọ́ lọ́rùn rìfáàsì gbogbo ẹ̀ láti ọmọ yẹ wa wọ́n lè mọ́sàájì ó yẹ ní kọ̀ọ̀kan àwọn àlùfáà àwọn ní tó jẹ́ kí ká máa bo òwò dọ̀rọ̀ yẹn ò ní pé al-awratu tuhdithu al-fitna wal-balbala fil-qalb sẹ́rí ẹ̀mí àwọn ọkùnrin ọlọ́run ọba ọ̀dá wa ó sì gbìgbé obìnrin sẹ́mi wa sórí bó ti nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n rí tó wù ọ́ lára ẹ̀ ní tó ń rí lára ẹ̀ tó wù ọ́ tí ọba ti bò tó bá ti jáde bí ṣe ń wù ọ́ lọ́mọ wù àwọn tí wọ́n rí. lẹ́ẹ̀kan lẹ́yìn ìjọ kan san owó mọ́tò ọba san lé ní tó san lọ́la ọba díjọ́ kẹta ọba bèrè nọ́mbà rẹ̀ alọ́bẹ̀rẹ̀ fìtí náà jẹ́ wọn ọkọ tọ́wà ní tí ò ní làákàyè lẹ́yìn náà ìyàwó tí ò gbẹ́sì yìí ọwọ́ rẹ̀ lè kó sí pápá ṣetán obìnrin míì ti kú ní ọkọ lẹ́yìn tá à ń sọ wẹ́rẹ́ yìí tí ò tó jèrè àwọn ọmọ tó ṣe wàhálà lérí wẹ́ lórí tá à ń sọ wẹ́rẹ́ wọ́n lè mọ̀ sàdé gbogbo yẹn lọ́wọ́ sàdé jèrè àwọn ọmọ yẹn ẹ̀yọ́ màá yá mi wọ́n ní ẹ̀rí gómìnà ó ṣe lálẹ́ ní máa ń dọ́pọ́lọ́ ọkùnrin rú ọkàn kọ̀ wá ní sẹ́tùmọ́ àpèjú ìyàwó àtàṣe fẹ́fẹ́ yàwó níjọ́ tó bá sọ fún ọ pé òun ti gbọ́ ìpè ọlọ́wọ́n máa ronú sílẹ̀ ni níjọ́ tó wá sọ pé mo ti gbọ́ máa wo orú oorun tó sì ní ni tó sùn jọ. ìbẹ̀lẹ̀ ti mọ̀ pé tí ń bẹ́lẹ̀ yìí kọjá bá sọ wò ṣe wá rí tàlẹ́ àlẹ́ àlejò lè yọ o èyí tó bá wá jẹ́ tààrà mọ̀ bẹ́ẹ̀ bá jẹrà sí o tún sinmi ẹ̀mí mọ́ ẹ̀mí ẹ̀ o tún sinmi mọ́ gbogbo àwọn tí wọ́n dáwọ́ wọn wọ́n mọ̀ pé kí n sọ ìbò sí nínú. nítorí pé o ti ọlọ́run fi ní kúlè mọ́ mi nínú ẹ̀yẹ tó mi náà sọ̀rọ̀ yìí ẹni àwọn olùgbàgbọ́ òdodo kì í sọ àwọn mùsùlùmí o àwọn olùgbàgbọ́ òdodo àwọn tí wọ́n ti bọ́ sí yín ní wọ́n yín mọ̀ ẹni wọn rẹ tí wọ́n lẹ̀ jọba lóbi olóbi o torí pé àwọn ọ̀ka o àwọn sàhábà ni wọ́n bá bí jọ kó tó di pé àwa náà ọlọ́run bá wa náà wí lábẹ́rẹ́ torí gbogbo tọ́wọ́ ti sọ kalẹ̀ ọmọmọlá sàhábà yìí má nìyẹn irú wọn sí mọ́ ẹ̀jẹ̀ wa ń sàn ní mọ́rẹ̀ báyìí àwọn àlọ́ yìí bá ní Muhammad sallallahu alaihi wasallam ọ̀dọ́dọ̀ ànábi wọn ni ètò wí òdodo ni ànábi ni nọ máa nọ ọmọ rẹ náà ebi wọn lọ gbọ́dọ̀ etí kó aṣọ àbà òkà wàlá ìdípa rẹ ò lè ṣèkínní kò lè ka àlẹ wọn sára ẹyẹ máa yá mi nínú ẹsìn wa Ọlọ́run sọ wọn ní wàá ìdá sàlítùmọ ọ̀nà màtá tẹ́ bá béèrè nǹkan lọ́wọ́ àwọn ìyàwó ànábì fasalunna min wara'i hijab lẹ́yìn gàgá ni ẹ ti máa béèrè o dhalika atharu li qulubikum eléyìí ni ọjà kẹ́mi ẹ̀yàn sàábọ̀ mọ́ qulubihinna òní ọjà kẹ́mi àwọn náà ṣe kí ni kọ́ mọ́. ìtumọ̀ ẹni pé tí sàábà bá ń rí ẹ̀mí rẹ̀ ọmọ ṣe kí ni yóò máa wà ń bẹ̀ yóò sì máa dùtì. àjẹ́ pé ìmọ̀ owó tí ò lẹ́tọ̀ọ́ sí ẹni ìmọ̀ ṣe kí ni ìmọ̀ dọ̀tí ọkàn ọ̀hún bẹ̀ aláwọ̀ agbára ọmọ kíkìkì àlìkámà ti bàjẹ́ nù tọ́jú ọ̀la òní padà wá mọ́ èyí tó bá ti kí wọ́n ti yìí ti lọ padà bó ti kí tòní ló tó kù kí àwọn àjò òkúlẹ̀ kan máa wo fíìmù àgbéléwò lágbo kan wò ìmọ̀ mùsùlùmí kí ni wò yàn fasadi ni wò tó dáwọn fasadi àwọn mùsùlùmí àwọn olùbàlẹ̀jẹ́ ló ṣe àwọn àlùfáà wọn ní ẹ̀ẹ́dí kóbìnrin kọ́ máa bọ́ ara rẹ̀ wọ́n ní orí wa ń bẹ púpọ̀ wọ́n ní tí àwọn obìnrin bá ń ṣe rálẹ̀ wọ́n ní sìnà pọ̀ láwùjọ nítorí ara àwọn ọkùnrin tí wọ́n rí òní balẹ̀ ẹlẹ́mí bá gbójú báyìí ó ti lọ ẹlẹ́mí tó tó yóò sì wá débi tí ṣe kiri yóò wá débi tí ń lọ kí náà padà ṣẹlẹ̀ kí wọ́n bá tààsọ̀ sí wọ́n padà parí ẹ̀sìn wípé ìbò láti pàdé náà kí ni sinimá wá fàjẹ́ wọn yóò fa òsì fẹ́ni tí ń ṣe
bọ́ọ̀ wá ti fẹ́ tòsí má ṣe sì náà bó olówó lọ́wọ́ wọ́n padà tòsí ẹlẹ́ẹ̀kejì tó bá ti fẹ́ sàárẹ̀ tó di problem kún gbogbo ẹbí má ti bẹ́ẹ̀ ìdí sì náà máa dá lẹ́nu wíwò ìdí sì máa ṣe kí ni ní máa bẹ̀rẹ̀ kọ́lọ́mọ́sá sọ ní kọ̀ọ̀kan wá mẹ́ lẹ́yìn náà tọ́wọ́ bá ti fẹ́ bí màrẹ́ sílẹ̀ olé tí wọn náà sì fẹ́ kí ní gbọ́mọ ọlọ́mọ fún wọn náà gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀ nítorí sinna ọmọ tẹ́lẹ̀ mi kó òun kó bí yóò ṣẹlẹ̀ ní mọ̀nàmọ́ná obìnrin yóò ṣẹlẹ̀ ní mọ̀nàmọ́ná àwọn ọkọ